múso kábíyèsí o. aláàfin kẹrìndínláàádọ́ta ìyẹn ọba abímbọ́lá akeem ọ̀wọ́adé ni wọ́n gbé adé lé lórí ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. ipò oṣù ni ìṣẹ́wù aláàfin tuntun fún ìlú ọ̀yọ́ òun ni wọ́n gbé adé lé lórí ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025 yìí tí yóò sì jẹ́ aláàfin kẹrìndínláàádọ́ta 46th aláàfin títí ìlú ọ̀yọ́. bẹ́ẹ̀ bá gbàgbé àpèrè aláàfin òun ló ṣòfò lẹ́yìn ìpapòdà ọba lámìdí ọláìwọlá adéyẹmí kẹta tí ọba náà wàjà ní inú oṣù kẹrin ọjọ́ kejìléníogún ọdún 2022. lẹ́yìn ìgbà tí ipò aláàfin ọ̀hún tó ti ṣòfò fún odidi ọdún méjì gbáko tí ọlọ́run sì ti yan ọmọ oyè báyìí, ayẹyẹ ìwúyè àti gbígbé adé ìṣẹ̀ǹbáyé léni lórí òun ni yóò wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025. ẹ má gbàgbé láti láìkí fídíò yìí, ẹ share, ẹ sì subscribe. ire fẹ́nìkọ̀ọ̀kan wa o.